ó ti ṣẹlẹ̀ ó bàbá Ìjẹ̀ṣà tó dákẹ́ látọjọ́ yìí tí ò sọ ohunkóhun lórí ohun táwọn èèyàn ń gbé pò yẹnu lórí ọ̀rọ̀ òun àti ìyàwó rẹ̀. Àṣírí ti wá tú síta báyìí. Òun gangan fúnra rẹ̀ ó ti bọ́ sórí ayélujára ó sì ti fọ́gbà yánga tó ti sọ wìnrìnwìnrìn ọ̀rọ̀ nípa bó ti ń lọ nígboro ayé tó. Oriyomi Hamsat eléyìí tí ó ní ilé-iṣẹ́ rédíò ní ìlú Ìbàdàn, òun náà ni àwọn ọlọ́pàá ti ránṣẹ́ pè báyìí lélẹ́yìí tí wọ́n sì ti fi àwọn ẹ̀sùn kankan òun náà láwọn máa mú wá fún yín sí etí ìgbọ́yín nínú ìròyìn tòní. tó ṣe ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Pasuma ìyẹn olórin fújì wa àti aláwìyé alálùbáríkà tó jẹ́ olórin ìsìláàmù. Ẹ gbọ́ ó ti fọ́ tutù àrà ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ló sì ti ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ pátá làwa ó máa gbé yín débẹ̀. Ẹ̀rọ abámi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígbò. Bẹ́ẹ̀ bá gbàgbé aláwìyé alálùbáríkà àwòkọ́ṣe ló máa ń fi Pasuma ìyẹn Alhaji Pasuma Alabi ló máa ń fi ṣe níṣe ló máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó sì máa ń wo ẹṣin rẹ̀ sáré tó. Bẹ́ẹ̀ la ṣe rí tí ó sì sọ oríṣiríṣi tó fọ́ tutù àrà tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Alabi Pasuma bó ti bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún nìyẹn o. tó ṣàdédé la wá rí i ló bá ṣetán ló gbéra ló di lẹ́lẹ́lẹ́ ló bá balẹ̀ sí ọ̀dọ̀ wa Alabi Pasuma. Bó ti balẹ̀ síbẹ̀ níṣe ni ó gbé ọkọ̀ tuntun eléyìí tó ṣẹ̀ṣẹ̀ rà ó gbé lọ sí ọ̀dọ̀ Alabi Pasuma ní o tí ó lọ ṣàlàyé fún pé òun ra ọkọ̀ tuntun ó ti já ẹṣin kùtùpà mìíràn ìyẹn Mercedes olówó ńlá kan wípé kí Alabi Pasuma lélẹ́yìí tó máa ń ṣe gẹ́gẹ́ bí alátẹ̀lé rẹ̀ wípé kó jọ jàre kó bá òun ṣàdúrà sí i. Níyẹn náà bá rárá mú un sí lórí pé eléyìí má pọ̀ eléyìí galága jù ó mà fún mi ní nǹkan kó tó kúrò ń bí lónìí. Bẹ́ẹ̀ la ṣe rí i tí wọ́n jọ ń dáwàdà tí wọ́n sì ń dáwọ́ dùnnú láàrin ara wọn. A sì tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àti àwọn afẹ́nifẹ́re mìíràn táwọn náà bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà ràbàdẹ̀ràbàdẹ̀ lé alálùbáríkà aláwìyé lórí wípé ọkọ̀ náà kò ní gbẹ̀mí rẹ̀ epo ni ó máa mu kò ní mú jẹ. Àwọn ènìyàn àwọn afẹ́nifẹ́re àwọn abóníreyọ̀ bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí tí wọ́n sì ń kan sára sí wípé eléyìí ẹni bá lòun ò rí á jẹ́ pé kò lè rí nǹkan kan nù torí wípé tẹ́gán ní ọkọ̀ ọ̀hún ó lé ńlẹ̀ ó sì lé kéńkà. Bẹ́ẹ̀ bá sì gbàgbé aláwìyé tá a sì kúkú ń sọ nípa rẹ̀ yìí àtòun àti ìyàwó rẹ̀ òun náà làwọn méjèèjì kúkú jọ máa ń kọrin tó sì jẹ́ wípé níṣe ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn dáadáa ṣùgbọ́n aáwọ̀ kan ó ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ìyẹn òun àti ìyàwó rẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ẹni tí ó mọ bí wọ́n ti yanjú nǹkan tí wọ́n sì ń fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó nǹkan òun náà ni alálùbáríkà aláwìyé. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe yanjú ẹ̀ lẹ́sọ̀ pẹ̀lẹ́. Ohun tó fa rògbòdìyàn láàrin àwọn méjèèjì nígbà náà ni pé bánà tẹ́lẹ̀ tí wọ́n fi máa ń gbé ilé iṣẹ́ wọn jáde wọ́n ní alálùbáríkà ó yọ fọ́tò ìyàwó rẹ̀ kúrò ńbẹ̀ tó fi ti ìyàwó kékeré sí. Èyí náà ló fa wàhálà tó fa rògbòdìyàn láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n lẹ́yìn òsọ̀kà òun náà làwọn méjèèjì ni wọ́n yanjú ọ̀rọ̀ tó wà láàrin wọn. Èyí mú kí àwọn ènìyàn kí wọ́n máa gbóṣùbà káre fún kí wọ́n sì tún nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wípé ó jẹ́ ẹnìkan tí kì í gba wàhálà láàyè tó sì mọ bí wọ́n ti yanjú aáwọ̀ èyí lè tó bá ń lọ láàrin èèyàn méjì. Èyí náà làwọn èèyàn rí. Ẹ̀yin náà ẹ ra bá wa lọ sí abala àríwísí kí ẹ bá wa fi congratulations síbẹ̀ látàrí ti ọkọ̀ tuntun eléyìí tí ó rà tí Pasuma Alabi ìyẹn ọ̀gá rẹ̀ tí ó ti bá ṣàdúrà sí. A gbàdúrà wípé irú oore báyìí kò ní wọ́n ní nìkọ̀ọ̀kan wa náà. tó ó ti tún wá ṣẹlẹ̀ báyìí o. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ránṣẹ́ pé Oriyomi Hamsat ìyẹn tó ní iléeṣẹ́ rédíò ìyẹn nílùú Ìbàdàn bí ní tó sì tún máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìní. tó ṣé ẹ sì mọ̀ wípé níṣe ni bàbá Oriyomi Hamsat tá à ń sọ nípa rẹ̀ yìí
òun náà gbégbá láti díje fún ti ipò gómìnà eléyìí tí ìbò èyí tí wọ́n fẹ́ ṣe ní ọdún 2027 tó bẹ́ẹ̀ la ṣe rí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án wọ́n ti wá fi ẹ̀sùn ràbàdẹ̀ kan kàn án báyìí ṣé èsì mọ̀ pé ẹni tí ò bá kúkú lẹ́mìí ò gbọ́dọ̀ ṣòṣèlú torí wípé òṣèlú bẹ́yìn ò bá ní ẹ̀mí rẹ̀ ó tiẹ̀ lè sọ̀yàn di nǹkan míì òun náà la ṣe rí láwọn iléeṣẹ́ ọlọ́pàá náà bá ránṣẹ́ pé wọ́n ní ó ní ọkùnrin kan ní ìlú Ìbàdàn tí àwọn èèyàn mọ̀ dáadáa tí wọ́n máa ń pè ní Súrì ìlú péjú tó jẹ́ ọ̀kan lára àwọn ọlọ́kọ̀ àwọn gbajúmọ̀ ọlọ́kọ̀ ní ìlú Ìbàdàn yìí bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé àwọn ọlọ́kọ̀ wọ̀nyí náà ni wọ́n máa ń lò fún ìpolongo ìbò eléyìí táwọn olóyìnbó máa ń pè ní campaign fún ti ìdìbò eléyìí tí ó bá ń lọ lọ́wọ́lọ́wọ́ tó ẹ̀yìn Ṣèyí Mákindé òun náà ní Súrì ìlú péjú yìí wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa látàrí aáwọ̀ kan eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ló bá já sòròsò ó di ẹ̀yìn Oriyomi Hamsat o láti ìgbà náà ni ọkùnrin yìí ti sọ̀rọ̀ wípé àtìgbà náà ni kò ti sí ìrẹ́pọ̀ tó dán mọ́rán láàrin òun àti bàbá wa Ṣèyí Mákindé tó bó ti wá ṣẹlẹ̀ báyìí nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ yẹ ilé ọmọkùnrin yìí wò bẹ́ẹ̀ ni wọ́n ṣe bá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìjà olóró bí ìbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì fi ẹ̀sùn adigunjalè tí wọ́n fi kan ọmọkùnrin tí wọ́n ń pè ní Súrì ìlú péjú yìí tó ṣé ti mọ̀ pé ẹni àfẹ́ǹlú tí wọ́n tó ń dárin òun náà ni ọ̀rọ̀ Oriyomi Hamsat bẹ́ẹ̀ ni wọ́n ti lọ́ mọ́ òun náà lẹ́sẹ̀ wípé nítorí wípé Oriyomi Hamsat òun ni Súrì ìlú péjú yìí ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ báyìí á jẹ́ wípé ó ní láti mọ̀ nípa àwọn ìbọn eléyìí tí wọ́n bá ní inú ilé Súrì ìlú péjú ní ọjọ́ 16 oṣù kẹfà ilé tá a wà nínú rẹ̀ yìí òun ni wọ́n sì da ilé ọmọkùnrin yìí wó látàrí àwọn ohun tí wọ́n bá níbẹ̀ kì í wá ṣe ìbọn nìkan wọ́n ní kódà wọ́n tún bá àwọn aṣọ ẹgbẹ́ àkọ́dù àti àwọn ohun ìdíje ìdìbò kọ̀ọ̀kan ní inú ilé rẹ̀ lélẹ́yìí tó ó fi ń dá àwọn ọlọ́pàá lójú wípé á jẹ́ wípé àwọn ẹgbẹ́ yìí àwọn ni wọ́n rán ní irú iṣẹ́ náà tí wọ́n sì fi ẹ̀sùn adigunjalè kàn bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú ẹgbẹ́ àkọ́dì yìí ibẹ̀ ni Hamsat Oriyomi ibẹ̀ náà ni ó tọpọ́rọ́ sí tí ó sì ti ń díje lọ́wọ́lọ́wọ́ báyìí èyí náà ni àwọn ọlọ́pàá rí ni wọ́n bá ránṣẹ́ ló di ilé Oriyomi Hamsat ni wọ́n bá sọ wípé àwọn nílò rẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá eléyìí náà sì ní iṣẹ́ ìsìnmọ̀ wípé wọ́n máa ń sọ wípé ojú lalákàn fi ń ṣọ́rí Oriyomi Hamsat lòun náà bá ní eléyìí tí wọ́n ń ṣe yìí níṣe ni wọ́n kàn fẹ́ fi kó bá òun o wípé gbogbo ohun tí wọ́n ń sọ yìí òun ò mọ ohunkóhun nípa rẹ̀ pé wọ́n fẹ́ fi kó bá òun ni àti wípé nítorí ìdíje eléyìí tí òun ń ṣe òun náà ni wọ́n ṣe ń wá gbogbo ọ̀nà láti ti òun mọ́lé wípé eléyìí tí wọ́n hùn kalẹ̀ yìí wọn ò ṣe wípé kóun lọ kóun padà dé lọ́jọ́ náà wọ́n ń wá ọ̀nà láti ti òun mọ́ kirikiri ni o èyí òun náà ni Oriyomi Hamsat sọ ó ní bóun bá wá wà níbẹ̀ ó wá ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n má sọ ohunkóhun látàrí gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n bá fi ń kan òun nítorí wípé òun mọ̀ pé wọ́n kàn dẹ àwọn yẹn sílẹ̀ ni tí wọ́n sì fẹ́ jẹ́ kí òun ó kó sí i kí àwọn olólùfẹ́ òun kí wọ́n ràn òun lọ́wọ́ láti má sọ ohunkóhun nípa ohun gbogbo eléyìí tí àwọn ènìyàn bá ń sọ èyí náà la rí gbọ́ lórí ayélujára tí ó sì jẹ́ wípé wọ́n ti ní bí wọ́n ti da ilé Súrì ìlú péjú wó lulẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ti tún fẹ́ sọ iná sí ilé iṣẹ́ rédíò bàbá Oriyomi Hamsat tó àwọn ohun tó ń ṣẹlẹ̀ lábala ti ìdìbò ọdún 2027 àwọn rògbòdìyàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ òun náà ni à ń mú wá sí etí ìgbọ̀yìn léyìí tí ó sì yẹ wípé àlàáfíà àti ìfẹ́ òun ló yẹ ká máa fi bára wa lò lórílẹ̀‐èdè Nàìjíríà èyí náà la rí gbọ́ tá a ní ká mú wá sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó nípa ti ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà eléyìí tí mò ń sọ lọ́wọ́ lẹ́ẹ̀kan tí mi ò tí ì parí ẹ̀ tó ó ti wá ṣẹlẹ̀ báyìí o bàbá Ìjẹ̀ṣà fúnra rẹ̀ òun gan ti wá bọ́ síta sọ̀rọ̀ tí ó sì ti fọ́ wìrìwìrì tó sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lórí ayélujára tó bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí ó kọ́kọ́ tẹ̀wọ̀n dé nígbà náà
nígbà tí yóò sọ àwọn ọ̀rọ̀ nígbà náà, orin Báyìí òun ló fi sọ ọ̀rọ̀ tó sì fi fún àwọn èèyàn lésì nígbà náà lọ́hùn-ún. tó orin ọ̀hún tó lò ńgbà náà kò dárúkọ ẹnikẹ́ni o, ṣùgbọ́n ẹni bá gbọ́ orin náà yóò ti mọ bó ti ń lọ, yóò ti mọ̀ wípé èsì ọ̀rọ̀ tí àwọn èèyàn ti sọ sẹ́yìn òun náà ni ó ń fún wọn. Orin kan náà Báyìí òun náà ló tuntun wá fi fún àwọn èèyàn lésì ní ti rògbòdìyàn eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, wípé ẹni tí wọn ò fẹ́ òun ni òun tí wọ́n ń bú òun ni àwọn èèyàn ń pe òun lọ́wọ́lọ́wọ́ báyìí, tó sì ti sọ ọ̀rọ̀ ó ti fọ́gbà yánga ní orí ayélujára báyìí. Ó jẹ́ kó yé àwọn olólùfẹ́ rẹ̀ pé ohun tí wọ́n ní òun ṣe òun ṣáà tí òun ti lọ ṣe òun ti lọ jẹ ìyà rẹ̀, kí wá ní nǹkan tó tún kù tí wọ́n tún fẹ́ ní ọwọ́ òun. Òun náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu lórí ayélujára wípé ṣé ẹni tó bá ti wá lọ sẹ́wọ̀n ṣé kò gbọ́dọ̀ tún ṣe dáadáa mọ́ ni. ṣùgbọ́n ṣé rí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí ó dàbí ọ̀rọ̀ asúnibáre, torí wípé nígbà tó tẹ̀wọ̀n dé tó bẹ̀rẹ̀ tó kọ orin náà, àwọn ènìyàn wò ó tó sì tún pawó sínú àpò ìfowópamọ́ tiẹ̀, bó ti tún wá gbé yìí jáde ṣé ẹ mọ̀ pé báwọn èèyàn ti ń wò ó náà ni ó tún máa pawó sínú àpò ìfowópamọ́ ti tiẹ̀. Orísúnibáre òun náà ni bàbá Ìjẹ̀ṣà ló fi ọ̀rọ̀ àtẹ̀wọ̀ndé rẹ̀ ló fi ṣe o. Òun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí gbọ̀yìn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́. Àwa náà tá a mú ìròyìn náà wá fún yín